gbogbo ẹ̀yin babaláwo orílẹ̀-èdè Nàìjíríà àti bóyá àgbáyé I don't know babaláwo oníṣègùn ẹ̀yin ọlọ́ṣun àtẹ̀yin àfáà tẹ́ ń ṣe tàbátí àdáná ń pè àbí tẹ́ ń ṣe tíra tẹ́ ń hàn túrú tẹ́ máa ń woṣẹ́ fáwọn èèyàn ẹ̀yin ẹjọ́ yín ni mo mú wá fún ara yín mi ò fẹ́jọ́ yín sùn ẹlòmíì o ẹjọ́ yín ni mo mú wá fún ara yín inú dẹ̀ ń bí mi sí yín lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ I'm so sad and annoyed with you people inú bí mi sí yín now ńgbà tí èèyàn kan bá wá sí ọ̀dọ̀ yín wá ṣoògùn tó wá tó ní òun o pásítọ̀ lòun o ó wá ṣoògùn lọ́dọ̀ yín lálẹ́ ẹfun láfọ̀ṣẹ ẹfun ní ìbàǹtẹ́ ẹfun ní gbogbo nǹkan ó dọjọ́ kejì ó wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó ń fẹnu ó ń bu ẹnu àtẹ́lu ntẹ́ gbàgbọ́ ntẹ́ ń sìn ẹ̀yin náà dẹ̀ ń wò ó ṣé torí owó tó máa san fún yín so ẹ ti value owó yẹn ju nǹkan tẹ́ ń sìn lọ wọ́n lè bu ọlọ́run yín anywhere anyhow torí owó tẹ́ máa gbà wọ́n lè máa gba returns lọ́wọ́ irú àwọn pásítọ̀ bẹ́ẹ̀ so ẹ wá fi wọ́n sílẹ̀ kán máa ṣòṣì lórí so called altar ẹ wò ẹ ti jẹ́ kí inú bí mi mo wá bẹ̀ yín lénìí ni mo ti kọ́kọ́ fẹ́ jọ ara yín sùn yín bẹ́yẹn now is beg and begging you ẹ jọ̀ọ́ ṣé rí gbogbo àwọn tó wá ń ṣe ẹ̀rẹ́ tẹ́ ń fún láfọ̀ṣẹ yẹn lálẹ́ tó wá ń wá tó ń sọ pé àwọn so called pastors ẹ bá wa tú àṣírí wọn ẹ jọ̀ọ́ I need the list wọn. ẹ̀yin tẹ́ ń pera yín babaláwo ẹ̀rọ pa fún yín mọ́ àti oníṣègùn ẹ lọ bá yín sọ̀rọ̀ lórí yín gbogbo ẹ̀ dálé nítorí tẹ́ máa sọ pé ṣògùn wọn kí orí ẹ máa rí ọmọ kékeré tó máa pe girlfriend ẹ̀ wọlé yóò dẹ̀ gé lórí nítorí ó kọ̀ọ̀kan sórí íńtánẹ́ẹ̀tì ó lòun lọ ìwé òògùn owó tó dẹ̀ jẹ́ pé wọ́n ní ẹ̀jẹ̀ ti pọ̀ ńlẹ̀ Yorùbá nítorí òògùn tó o bá rí àfáà tí wọ́n bá ní ó ń ṣe tí wọ́n ká orí mọ́ lọ́wọ́ tàbí ṣògùn irọ́ kì í ṣàfà òògùn babaláwo ni. tí wọ́n bá ní orí pásítọ̀ tó ń ṣe òògùn tí èèyàn bẹ́ẹ̀ babaláwo ni kì í ṣe pásítọ̀ kì í ṣe àfáà àwọn olóògùn tí wọ́n pe àwọn olóògùn nílẹ̀ yẹn àwọn ní gbòǹgbò gbogbo tí ń jẹ́ oògùn ọ̀fìtínà tí ń ṣẹlẹ̀ yìí. àwọn nípínlẹ̀ oògùn ni à ń pè é oògùn owó wọ́n pààyàn àwọn ẹ̀ṣẹ̀ tí ò ní ìdáríjì ní àwọn ẹ̀ṣẹ̀ tí ò ní ìdáríjì ní tí wọ́n sì ń balẹ̀ Yorùbá jẹ́ kìí ṣe pé kò í ṣe pé bẹ́ẹ̀ ṣe ń wọlé Yorùbá yìí kò í ṣe pé kò sí bí Tinubu ò ṣe lè ṣèjọba yìí dáadáa kò í ṣe pé àwọn ministers wọn ò lè ṣèjọba yìí dáadáa kò í ṣe pé Adeleke lọ́ṣun Adémọ́lá Adeleke kò í ṣe pé ò lè ṣèjọba yìí dáadáa ṣùgbọ́n ẹ̀ẹ́dẹ́sẹ̀ bá ti pọ̀ tí ìtàjẹsílẹ̀ ti pọ̀ kò sí bó lórí ó sì máa ṣe. àwọn olórí ni kí á gbé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ẹni tí a bá ti kọ́ rímọ́ lọ́wọ́ ẹ bá. ẹni tó bá kówó ìlú náà jẹ́ ńkọ́ kí wọ́n dá sí gbogbo yín ti sí ẹ ti wọná yes kẹwù yín olúwo tẹlúwà ẹ̀yin ọmọ ìwọ ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọ́wọ́ yín o gẹ̀gẹ̀gẹ̀ ìyá ẹni mùsùlùmí tó bá ti rí tọ́ka orí èèyàn mọ́ lọ́wọ́ irọ́ ni kò ń ṣe muslim babaláwo ni ẹ̀rọ lọ́hún ẹni kìrìsìtẹ́nì pásítọ̀ tẹ́ bá ká orí ènìyàn mọ́ lọ́wọ́ olúwo ní irọ́ ni kì í ṣe kìrìsìtẹ́nì o ó ní babaláwo ni o aláwo ni ó ṣoògùn ni ẹni mùsùlùmí tá a bá lọ tó bá patronize lẹ́kùlẹ́jà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáwọ̀ yìí gan I don't understand mo kíwá gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ ti gbọ́ mi àbí tẹ́ ti ń wò mí orúkọ tèmi ò yí padà rárá Yèyé Dára Kòwé kò ó ní mò ń jẹ́ ohun olúwo tẹlúwọ̀n ó lẹ́ ń gbọ́ yẹn ṣe ti rí ẹ̀yin oníṣẹ̀ṣe ṣe ráyè yín kì í ṣe wípé bóyá
mò ń support nǹkan tí ò dáa àbí mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mo wá ń gbìyànjú láti sọ pé kinní kan rárá o. Ní ọ̀dọ̀ títí wa níbí bí a bá ṣe rí bí ọ̀rọ̀ bá ṣe rí la ṣe máa yànnàná ẹ̀ nítorí pé bí ẹyẹ bá ṣe fò báyìí ó ní wọ́n ṣe sòkò ẹ̀ àbẹ́yìí kọ́ lẹ sọ bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ṣé nǹkan tí o gbọ́ lẹ́nu Tẹlúwọn Olúwo yẹn ṣótítọ́ ni àbírọ́ ni ó yá bá mi fi síbi comment section tó bá jẹ́ irọ́ ni tó bá jẹ́ òótọ́ ni tó bá jẹ́ irọ́ ni kí ló dé tó ṣe sọ pé irọ́ ni tó bá jẹ́ òótọ́ ni kí ló dé tó ṣe jẹ́ òótọ́. Ó ní any pastor any imam sheikh àfà tí wọ́n bá orí èèyàn lọ́wọ́ ẹ̀ àbí anything ó ní irọ́ ni babaláwo ni wọ́n. Èmi wá fi béèrè lọ́wọ́ wá sí pé ṣé babaláwo nìkan òun ló ń ṣoògùn owó? Èmi ò ṣoògùn owó rí, orí mi ò dẹ̀ ní jẹ́ rí nǹkan tí ì fi ṣe. Ẹ jọ̀ọ́ ṣé àwọn babaláwo nìkan náà máa ń ṣoògùn owó? Àwọn pásítọ̀ àwọn onígbàgbọ́ wọn ò kì í ṣe àbí? Àwọn mùsùlùmí àwọn ò kì í ṣe, wọn ò ń ṣe ọṣẹ kọ́nọ́là ọṣẹ díìsì wọ́n ní àjòna kan náà ṣe fún kéde kan àbí gbogbo ẹ̀kọ́ là ń rí tá à ń gbọ́ ó kún orí social media bìbà. Àgàgà àwọn pásítọ̀ àti àfà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bọ́n ti ń bá orí lọ́wọ́ pásítọ̀ náà ń bá orí lọ́wọ́ mùsùlùmí bọ́n ń bá orí lọ́wọ́ pásítọ̀ náà ń bá orí lọ́wọ́ aláàfà. Ẹ jọ̀ọ́ ṣé ọwọ́ babaláwo náà ti bọ́ orí diwé tó ṣe wá borí gan lọ́wọ́ àfà àti pásítọ̀ àwọn wòlíì ẹyọ wọn ò wá fi bẹ́ẹ̀ borí gan lọ́wọ́ àwọn babaláwo. Mo ti kọ́kọ́ sọ èmi ò wá fi justify wọn pé bóyá àwọn gùdò rárá ẹ má ṣì mí gbọ́ o. Ṣùgbọ́n nǹkan tèmi ń sọ ni wípé ẹ̀sìn máa kó bá wa nílẹ̀ Yorùbá, ẹ̀sìn máa jàrá bá wa gan. Ṣé rí irú àwọn àgbà tó bá ti wà tó yẹ kán tún nǹkan ṣe tó bá jẹ́ irú àwọn àgbà bíi ti Olúwo tó yẹ irú ipò tó wà ó ti sọ di àgbà ṣùgbọ́n tí wọn ò ní òye àti ọgbọ́n àti ìmọ̀ tí wọ́n lè fi gbé ìrìn àjò yẹn disappointment la máa bá lọ́dọ̀ wọn. Ní irú àwọn Olúwo tó bá ti lè fi ọ̀rọ̀ ẹ̀sìn tó fi ṣini lọ́nà tó jẹ́ wípé ẹ̀sìn tó òun bìlífù tí ìgbàgbọ́ ti ẹ̀rọ mọ́ nìkan òun nìkan ló ń yàn láàyò tó jẹ́ wípé ẹni ọdẹ ẹ̀sìn ogun ni lọ́dọ̀ wọn. Ó ní kì í ṣe àgbà torí àgbà máa ń tó nǹkan ni àgbà tí yín ò gbà kò sì mọlé tó débi tí ó tòlú. Kí ni nǹkan tí àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tí wọ́n rà nígbà yín? Ẹ bá mi bèrè lọ́wọ́ Olúwo àti brother Mufti. Ẹni ẹ̀sìn ìṣẹ̀ṣe tí wọ́n pariwo yìí ṣé wọn ò rí western world àwọn òyìnbó tí wọ́n practice the same thing wọ́n ṣe condemn àwọn òyìnbó tí wọ́n ṣe? Ṣé mo parọ́? Àbó ò tí ì rí fídíò lóríṣiríṣi ó tí ì rí gbogbo ọmọ Yorùbá tí wọ́n migrate àbí tí wọ́n kó lẹ́rú láyé ìgbà ni gbogbo ẹ̀sìn ìṣẹ̀ṣe wọ́n lè gba oríṣiríṣi nǹkan lọ́wọ́ wọn wọn ò gba àṣà lọ́wọ́ ọmọ Yorùbá tí wọ́n kó lẹ́rú látayé gbẹ̀ngbẹ̀yìn ìṣẹ̀ṣe wa wọn ò gbà lọ́wọ́ wọn. Tó o bá nírọ́ ni mo pa ṣé bó ń rí fídíò ní Brazil ṣé bó ń rí fídíò ní Portugal ṣé bó ń rí àwọn Yorùbá Haiti ṣé bó ń rí àwọn black Yorùbá l'Amẹ́ríkà àti bẹ́ẹ̀ lọ ṣé wọ́n gba ìṣẹ̀ṣe lọ́wọ́ wọn? Ṣé ò rí wọn tí wọ́n ń gbégún eégún tí àwọn òyìnbó ń gbé òun ni Olúwo ń sọ wípé òun ò gbúdọ̀ rí anybody kó gbégún ní Ìwó. Ó ti rí fídíò ibi tí wọ́n ti fẹ́ ṣe ìsọmọlórúkọ lọ́jọ́ mẹ́jọ tí wọ́n mú ẹdìyẹ tí wọ́n fi ń ṣètùtù báyìí tí mo rí òyìnbó yẹn tó ń tu irun tó ń tu ìyẹ́ ara ẹdìyẹ gbogbo fẹ́dà ara ẹdìyẹ yẹn tí wọ́n ń lọ tí wọ́n ń ṣoríṣiríṣi tí wọ́n ń practice ìṣẹ̀ṣe wọn àbí kò yé yín bẹ́yẹn? Kí ló dé tí Olúwo àti Mufti brother tí wọ́n máa condemn àwọn òyìnbó tó ń ṣe? Àníkẹ́jẹ́kẹ́lẹ́sì ò ṣẹ̀sìn ní ìrọ̀rùn ẹ fi wọ́n lọ́rùn sílẹ̀ tí wọ́n bá ní ìgbàgbọ́ wọn nǹkan ìṣẹ̀ṣe ìbílẹ̀ Yorùbá òun làwọn yàn láàyò ẹ fi wọ́n sílẹ̀ ṣẹ́yìn lọ́lọ́run tó máa ṣèdájọ́ ni after all wọ́n ní tọ́lọ́run bá máa ṣèdájọ́ ìmáàmù kò ní ṣojú ọmọ ilé kéwú bọ́lọ́run bá máa ṣèdájọ́ àfà ṣọmọ ilé kéwú máa wà ń bẹ̀ ni. Ṣebí Olúwo àti Mufti ẹni ẹ̀sìn mùsùlùmí òun lẹ́gbà iyò ọ̀nà tẹ́ ẹ fi máa jẹ́ kí àwọn èèyàn tẹ́ máa sọ fún wọn pé ẹ̀sìn yìí o òun ló yẹ kẹ́ wá gbà o ìgbà ni àwo ni o kì í ṣe wípé torí ẹ fẹ́ káwọn èèyàn gba ẹ̀sìn titi yín kẹ́ wá máa rọ́bìṣì ẹ̀sìn ẹlòmíràn kẹ́ máa gbógun ti ẹ̀sìn ẹlòmíràn ẹ̀sìn ti yín náà kò síbi tó ń lọ ẹ̀yin létí níwọ̀n ìgbà tẹ́ bá ti ń gbógun tẹ́ ń condemn ẹ̀sìn mìíràn ẹ̀yin gangan lẹ ń gbógun ti ẹ̀sìn yín ẹ̀yin lẹ ń fi mùsùlùmí ẹ̀sìn mùsùlùmí sìn ẹ fi ń níyàn lára wọ́n ní ìmọ̀ líle ẹ̀yin gan lẹ fi ń le tẹ fi ń jẹ́ kó ní everybody lára.
tẹ́yìn jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ mùsùlùmí tí wọ́n mọ̀ ọ́ ní òtítọ́ àti ní òdodo tí wọ́n ò sì fi ẹni tọ́hún fi ní ẹlẹ́sìn kejì àbí ẹlẹ́sìn kẹta tí wọ́n fi ní ẹlẹ́sìn kankan tọ́hún fi ní lára tí wọ́n jọ gbà fúnra wọn. ṣe rí fídíò yẹn nǹkan tí sísá yẹn sọ ó ní ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé ẹ̀yin náà kú ẹnu. mo sọ bàbá mi Awoniyi nígbà tí mo gbé wọn wá sórí show ẹ ti máa ń kú ẹnu jù ẹ máa sọ̀rọ̀ jáde nǹkan tẹ́lẹ̀ nígbàgbọ́ lé lórí ẹ be proud of that thing now. ní ìgbà tí àwọn àfà ní mùsùlùmí àti oníkìrìsìtẹ́nì tó bá wá bá yín fún nǹkan ẹyọ kan fún ìdí kan àbí míì ipe kẹgbà wọn àwọn wọ́n fẹ́ ṣe àwòrò inú ṣọ́ọ̀ṣì wọ́n fẹ́ ṣe olúgbòhùn wọ́n fẹ́ kán máa ríran nǹkan tó bá ti rí kó máa ṣe bẹ́ẹ̀ nǹkan tó bá ti sọ tí ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ máa ṣe fún wọn. tó bá wá dé ṣọ́ọ̀ṣì àbí mọ́ṣáláṣí ẹ̀yin yẹn gangan náà máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní waná lé lórí ẹ wọná ẹlẹ́bọ ni yín ẹ ń ṣèyàn ó yẹ kẹ́ parẹ́ ó yẹ kẹ́ kú mọ́fìtì alẹ́lẹ́bọ ni yín ó yẹ kán pa yín rẹ́ ni ó yẹ kẹ́ jóná ni ẹ máa wọná ni kán dáná sun yín ni àti olúwo. síbẹ̀síbẹ̀ àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọn ò mọ̀ wípé wọn ò lè ṣe ẹ̀sìn wọn peacefully ní ìlú Nàìjíríà àbí ní ilẹ̀ Yorùbá láì bá àwọn ẹlẹ́sìn tó kù ṣe. ìwọ tó o bá jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí tó o rẹ́dì láti bá ẹ̀sìn mìíràn ṣe tó jẹ́ àràmù fún ẹ̀sìn ẹ ò ní láti gbé ilẹ̀ bàbá wa nílẹ̀ Yorùbá kúrò kó o máa lọ sí nọ́ọ̀tì. ṣebí nọ́ọ̀tì ẹ bìlíìfì pé ẹ̀sìn mùsùlùmí nìkan ni wọ́n practice jọ tó bá ti ń ṣe festival tí wọ́n máa mú àwọn tó máa mú sọ́ọ̀dù tó máa rẹ tá máa gé báyìí tí ò ní gé wọn tí wàá rí tí wọ́n á mú ikùn tá máa mú sọ́ọ̀dù tá máa ṣe báyìí tó ò ní rẹ́jẹ̀ tó ò ní rí nǹkan kan jọ ṣé prayer ni wọ́n ṣe síbẹ̀ mo bí yín ni àníkẹ́ yé ṣòṣì bí iṣẹ́ ẹ̀ ti ẹ̀ dúró. òun náà ló bí mọ́tàbí alhamdulillah àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì ẹ sọ fún mufti local government ẹ lọ́wọ́ babalágége ń sọ fún wípé tí wọ́n bá ń sọ̀rọ̀ mufti ilẹ̀ Yorùbá kò lẹ́tọ̀ọ́ sí ọ torí pé ìgbéra ni bàbá tó gbé ọ kì í sọ Yorùbá. ẹni kọ́ jáde ó dìbò gẹ̀ ó sì. ọlọ́run bá wa o ọba kan ṣoṣo ni n ò lè expect wa kárí wa ká pàdé ara ká máa yára wa láṣọ láéláé. orúkọ mi ni Sheikh Ahmed Al-Labib Al-Abuhaji wọ́n ń pè ní Sheikh Labib Lágbàjì orúkọ mi. mo jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin ní àdúgbò Àgbàjì. àwa ní ká sọ̀rọ̀ nípa àgbọ́yé ẹ̀sìn. so nínú àgbọ́yé ẹ̀sìn ni kéèyàn fi àyè lẹ̀ kéèyàn dẹ̀ ọ̀rọ̀ ẹ̀gbẹ́ fún gbogbo ẹ̀dá tọ́lọ̀ bá dá. àgbọ́yé ẹ̀sìn bẹ̀rẹ̀ láti bẹ̀rù náà ẹni tí kò bá gbọ́ ẹ̀sìn yìí ní mo ṣe bí ajá àdìbò olúgi pé òun fẹ́ rẹ́ lẹ́sìn kan òun fẹ́ ṣe kíní kan ẹni tá a bá rí tá a bá bá jókòó pọ̀ báwo la ti fẹ́ bá sọ̀rọ̀. mọ́fìtì ayé ẹ bàjẹ́ là á. inú mi wá dùn wípé nínú fídíò yìí kò ń ṣe kìrìsìtẹ́nì àbí oníṣẹ̀ṣe òun ló pa ìtàn fún ẹ sì wá tẹ lánàá pa báyìí bí ajá mi ló pa ó mọ̀ sí ó mọ̀ pàdé ó mọ̀ sí ó mọ̀ pàdé ni ṣó o rí wípé mo ló máa ṣe sí mufti èyíkéyìí tó bá mú bẹ́ẹ̀ ìwọ ló mọ̀ Imra Dauda kò lè mọ̀ pé wọ́n ni mò ń bá sọ̀rọ̀ o mufti ìwò mo ló máa ṣẹ̀sìn àwòrò ṣé o rí wípé àwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ gangan àwọn náà fi ẹ́ ṣe ẹ̀sìn ó dẹ̀ tí ìṣẹ̀sìn yẹn ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀sìn wàá ṣe ẹ̀sìn kan láyé wọn á padà gbọ́ lọ́rùn Ọlọ́run ilẹ̀ Yorùbá wọn á fi ẹ́ ṣe ẹ̀sìn ẹlẹ́dàá gbogbo wa tó ń gbógun tì á fi ẹ́ ṣe ẹ̀sìn torí Ọlọ́run mọ̀ wípé oríjìnà ọmọ Yorùbá ọmọ ọkọ Yorùbá àwọn òjàjẹ̀sìn nílẹ̀ Yorùbá ọmọ ìyá ni gbogbo ẹlẹ́sìn pátápátá àjà ní ìgbà tí kìrìsìtẹ́nì àjọṣe bó bá ń ṣọdún orò ìpè wọn ẹyọ wọn gbọ́dún eégún bó bá wù ẹ́ wàá bọ́ síbẹ̀ wàá wò wàá rìkọ́dù wàá bá wọn ṣe wọ́n bá ṣe ọdún iléyá àjọ máa ṣe ní àjàjẹ̀sìn ọmọ ìyá kan náà ni wá à ń fẹ́ ra wa láya lọ́kọ à ń bímọ à ń kọ́ mọ́ lùbọ́. ó ti pẹ́ tí mo ti máa sọ fẹ́yìn èèyàn mi wípé oríjìnà ọmọ ọkọ Yorùbá
kò ní wá bí ilẹ̀ bàbá ẹ̀ ṣe máa gbóná bó ṣe máa gbóná jẹjẹ, kò ní máa kọ̀ndẹ́mù ìkan Yorùbá. Kìkìdá ọmọ àlè náà bí wípé ilé bàbá ẹ̀dá ọwọ́ òsì ló máa fi júwe ṣọmọ àlè ní ẹṣẹ́ yẹn ò ti wá rí traces ọmọ àlè lára Mufti Imran Dauda. Ìgbà tí èmi ò dá wọn mọ̀ lọ títí, àfà Agége àbí kí náà pé ìmáàmù lágége, brọ́dà yẹn àfà yẹn ẹ má bínú mi ìdáyímọ̀ mi ìmọ̀ gbogbo ustaz gbogbo àwọn kinní yín yẹn mi ìmọ̀ bọ̀ inú fídíò yìí mo ṣáà ń gbọ́ lágége ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wọ́n ẹ̀yìn o. Ṣebí àwọn ni wọ́n sọ nísìn àṣọ olórí ọmọ àlè pọ́nbélé ni Dauda Imran Mufti ó ṣẹ̀sìn Mufti ṣẹ̀sìn ó ẹ̀sìn àìrú ẹ̀sìn wo àwòrò wọ́n pàtó burúkú fún ẹ ọmọ bàbá káfíńtà ẹ wò jàre gbogbo ẹ̀yin upholstery gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ upholstery pátápátá ẹ jọ̀ọ́ torí ọlá ẹ má fi ṣèbínú o ibi iṣẹ́ ni láti mẹ́ni náà lẹ̀ kò sí nǹkan tó bá dínú ẹ̀ ṣùgbọ́n nírú Mufti yìí nígbà tó ti lórí òun ti ya wèrè bóun ò gbádùn tó jẹ́ pé gbogbo nǹkan ilẹ̀ Yorùbá ló máa ń gbógun tì àwa ọmọ ilẹ̀ Yorùbá náà a ò ní bèṣù bẹ̀gbà láti fún jẹ nítorí wípé bí iṣu bá dájú olóko tí òro tìṣẹ́ tìyà tó jẹ ní ọjọ́ tó wà wánú ebè tó kán mọ́nú ebè yóò yẹ kélébè náà olóko jàre kó náà kó má bèṣù bẹ̀gbà wá lọ́wọ́ igi tó tọ́ṣọ̀ dáadáa tó ṣẹnu ṣọṣọrọ wàá gbà mọ́ iṣu yẹn wàá gbà wọlé sínú ebè ń bẹ́ẹ̀ ò tún gbérí mọ́ ni ṣé ó mọ̀ ká ṣe ní òun lọ̀rọ̀ ìwọ Mufti nígbà tó ti lóòní jẹ́ ká fẹ̀dọ̀ lórí òróró ńlẹ̀ Yorùbá ìwọ gan ò ní sinmi bẹ́ẹ̀ ni mo sọ àṣọmọ àlè ni no wonder tó ń dà wá láàmú ìgbìrà Mufti tàó mẹ́hàn àṣọmọ àlè ni èmi náà sọ àbí ìwọ náà sọ ni ìwọ náà ò máa rò lọ́kàn yìí pé kí ló lè wá fa wàrìwèrè tó báyìí kí ló dé tí bọ̀bọ̀ yìí tó múra kankan ọmọ kékeré ara ẹ̀ orí pé kò jọ Yorùbá ó ti pẹ́ tí wà tèmi àti ẹ ti ń sọ abálájọ bọ́ bá ṣe lé Yorùbá àákàndẹ́mù bọ́ ń wí ilé àákàndẹ́mù òun àti brọ́dẹ̀ Olúwo àṣọ lórí ọmọ àlè ni àṣẹ ìgbéra ni no wonder àwa Yorùbá ni àwa la kọ́ sí ẹ ànínú rẹ wa ọlọ́màjọ padà hàn wá léèmọ̀ ká máa mú gbogbo ọmọ òfò ọmọ àdánù tá àmọ́ bí tó ti wá tá àmẹ́yẹ tó ṣu wọn ká máa kó wọn ká sọ wọ́n dọmọ ká mú wọn sábẹ́ ká sọ wọ́n dọmọ ó ti ń lẹ́yìn fún wọn ló ń lẹ́yìn fún wọn yìí òun làyè fi gba gbogbo àwọn ọmọ àlè àárín wa tí wọ́n wá ń ríra wọn gẹ́gẹ́ bí ọmọ ọkọ àwa tó jórí jìnnà ọmọ ọkọ àwa sásẹ́yìn à ń fi àyè gba àwọn olórí burúkú ọmọ àlè ẹ̀ jẹ́ ká pa ìtọ̀kìtọ̀ fọ́ ọmọ àlè ọmọ àtíró tó ra bàtà ẹsẹ̀ kan lọ fóbi ẹ̀ lé ṣé ó ti gbé Mufti wọ́n ní original pọ́nbélé ọmọ àlè wọ́n ní iṣẹ́ káfíńtà oníkóló náà ní bàbá ẹ̀ ń tà náà ló ń kàn kiri láti ìlú Ìgbìrà yín tà wọ́n níbẹ̀ ló ti ń kọ́kóló tó fi kàn títí tó fi kàn wọ̀lú Èkó ẹ wá gbà mí o abálájọ tó mú gbogbo sítórì ilẹ̀ Yorùbá tó ń lọ lódìlódì Mufti tá à ń sọ ọ ní kò gbé láàrin ìlú inú igbó báyìí ló ń gbé ibẹ̀ ló ti lọ kó àwọn ọmọ kéékèèké tó yẹ kí wọ́n máa lọ sí skul tó yẹ káwọn òbí kí wọ́n kó àwọn ọmọ lọ kọ́ sponsor wọn lọ sí skul kán jáde ìwé kán gbẹ̀kọ́ kán gboyè kán become accountant kán become engineering kán become justice kán become this and that every good thing kán become doctor nurse iyo wọn kó wọn lọ bẹ̀ wọ́n kó wọn lọ sábẹ́ Mufti wọ́n ní kó lọ máa kọ́ wọn ní Arabic kó máa kọ́ wọn kéwú ẹ bá mi bèrè lọ́wọ́ wọn ṣé ní nígbà tó gbé ọmọ ẹ lọ sí ọ̀dọ̀ Mufti sìn tẹ́ lọ ń kọ́ Arabic tó bá ti wá ṣe tọ́tọ́ gbé certificate lé lọ́wọ́ hospital wo ló ti fẹ́ kó ṣiṣẹ́ o company wo ló dá sílẹ̀ tó ní kó ti lọ ṣiṣẹ́ Arabic ṣé wọ́n sọ Arabic ní Nàìjíríà torí mo máa ń bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣẹ̀sìn ọ̀rọ̀ yín ò yéra yín ẹ ṣẹ̀sìn mọ́ ẹ̀sìn lẹ̀ ń ṣe ẹ ti di ẹrú kò yé yín mọ́ wọ́n ti kọ́wọ́ bọ ọpọlọ yín ó ti dojú délẹ̀ kì í fi ronú mọ́ àwọn ni wọ́n máa ń ronú fún yín irú ìrònú tó bá ti rò tó sọ fún yín pé bí ẹ ṣe máa ṣe leléyìí wọ́n ti ṣépè fọ́pọ̀lọpọ̀ ẹ̀yin náà ò ní yí padà tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ báwo ló ṣe ń kó ọmọ tiẹ̀ lọ sábẹ́ irú Mufti kó máa kọ ní ìjà kí Mufti Imran Dauda Mufti Ìwó kó máa sọ wípé ogun ní kí gbogbo àwọn ọmọ mùsùlùmí kan lọ máa kọ́ bó ṣe máa bá ọmọ ìyá àtọmọ bàbá bó ṣe máa kọjú ìjà síra wọn nítorí ẹ̀sìn tá a dẹ̀ mọ̀ wípé nílẹ̀ Yorùbá à ń fẹ́ra wa kírísítẹ́nì fẹ́ mùsùlùmí fẹ́ kírísítẹ́nì à ń fẹ́ oníṣẹ̀ṣe gbogbo wa
tó bá bímọ tán bí kìrìsìtẹ́nì mùsùlùmí wàá sọ lórúkọ kìrìsìtẹ́nì wàá sọ ní mùsùlùmí bọ́mọ bá dẹ̀gbẹ́ tó báwọn ló máa yàn bẹ́ẹ̀ o ò lè fọ́ọ̀sì a sì ń fẹ́ra wa à ń bára wa ṣe kí wá ní wèrè kí Mufti kó ní èrè ti tòun tóun fẹ́ iṣẹ́ tóun pè nínú ẹ̀sìn ti tòun òun ni kóun máa jà kiri kóun máa dá ogun sílẹ̀ ó ṣàn wá gbogbo ọ̀nà láti kógun wá sí ilẹ̀ Yorùbá tó ti rí Mufti ọ̀rẹ́ òde wàá dùn mí mọ́ o níbi tá a bá dé yìí wọ́n ti pàtàkìtàn fún ẹ o yo ara tèmi náà ti wá balẹ̀ ń sìn àṣórí jìnnà ọmọ àlè ni ẹ àṣẹ tí gbogbo wa bá ń bú ẹ tá à ń sọ̀rọ̀ fún ẹ ipò ọmọ àlè ni àṣẹ kì í ṣe ebú àṣọ òótọ́ ọ̀rọ̀ là ń sọ èmi ò mọ̀ so olórí ọmọ àlè ni ẹ àbálájọ tó ṣe ń wùwà ọmọ àlè by their fruit ye shall know them òní bíbélì wí àbálájọ ọlẹ́ni tó gbé ìgbìrà tó gbégún kẹ̀kẹ́ òun ló gbé o ló dá wàhálà lẹ̀ tó ní agúnrànràn instead of ìyàgò lọ́nà tó lóun agúnrànràn o ègbìrà ni Mufti Imran Dauda Iwo ègbìrà ni kì í ṣènìyàn ègbìrà ni Mufti kì í ṣènìyàn wọn ní ègbìrà ni àwọn kì í ṣènìyàn gbogbo ẹ̀yin tèmi tẹ́ bá wá láti sáìdì ibẹ̀ yẹn ẹ má bínú o ọmọ àlè yìí ló kọ̀ sí wèrè yẹn o ọmọ àlè Mufti yìí ó ló kọ̀ sí ẹ o èèyàn nìyẹn o ṣùgbọ́n ṣe eré lèyìí ó ọ̀bọ Mufti Zazu Babu Ilisizu ọmọ bàbá lágége ó yá Mufti èmi náà wá double challenge ẹ bí ọmọ bàbá lágége bó ṣe sọ wọ́n ní tí o bá sọ wípé irọ́ làwọn pa wípé o kì í ṣe ọmọ Yorùbá wípé tàhọ́ ìgbìrà ni ẹ́ tó ń fẹnu họra báyìí wọ́n ní kó bọ́ síta kó o wá challenge àwọn gbogbo ọmọ Yorùbá original gbogbo wa double challenge yá ẹ̀ bọ́ síta kó wá proof ẹ̀ wípé ọmọ Yorùbá ni ẹ́ a fẹ́ rí ìdílé bàbá ńlá bàbá ẹ̀ nílẹ̀ Yorùbá a fẹ́ rí generation mẹ́rin bàbá ẹ àti yálà yá ẹ nílẹ̀ Yorùbá a fẹ́ mọ̀ o tí ì rí nǹkan kan o ẹ̀mí a fẹ́ pín nílẹ̀ Yorùbá ṣoló ní jẹ́ káwa ọmọ Yorùbá gbádùn ìwọ gan ò ní sùn wọ́n ní láyé tí wọ́n bá pín tan ajá kọ̀ọ̀kan lè máa mú wọ́n ní láyé tí wọ́n bá sọ wípé wọ́n fẹ́ jẹ Mufti ilẹ̀ Yorùbá kò padà kàn ẹ́ láyé tí Jésù á fi dé láti ìbẹ̀rẹ̀ dé òpin torí ò kì í ṣe ọmọ Yorùbá o sì lẹ́tọ̀ọ́ láti wá jẹ irú oyè bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá yàtọ̀ fún ìyẹn láti ìsìn lọ Mufti ìjókíjó tó bá tún dá sí nǹkan ilẹ̀ Yorùbá pọnmi síkùn ilẹ̀ Yorùbá gan ti tọwọ́ bọ pọlọ ẹ̀ rí pé òun àti bírọ́dà ẹ̀tẹ́lú wọn ò wà òkè ẹ̀yin lẹ̀ fojú lásán wò wọn o ó ti yí mọ́ wọn lọ́wọ́ wọ́n ti túṣẹ́ pín mọ́ wọn lọ́wọ́ ẹ pẹ̀lẹ́ ẹ pé ń bẹ̀ kó tó yé yín apẹ́ ṣe ti rí báyìí sí tí Mufti bá ti wá bọ́ síta tó ń bú ọba tó ń bú joyè tó ń bú everybody èmi ò kúkú mọ̀ nǹkan táwọn president bẹ̀rẹ̀ látòrí bàbá Tinubu gọ́vnà Adeleke gbogbo gọ́vnà ilẹ̀ Yorùbá senator minister àmọ́ nǹkan tó ṣe fún àmọ́ nǹkan àṣírí tó ṣe sábẹ́ àsìmọ̀ nǹkan àṣírí tí àwọn ọba ilẹ̀ Yorùbá gbogbo wọn tí wọ́n ṣe sábẹ́ tó ṣe ń kú gbogbo wọn gàràgàrà àbí òṣèṣẹ́ ń gbọ́ lẹ́nu ẹ̀ ní ipe ìké ìtàn bá bínú gbogbo àwọn tí mo kà kalẹ̀ kó fọwọ́ pa idẹ Olúwo lójú àtòun ó ní ó máa forí post tó bá wà á fi pàtàn ni ìjọ rẹ anybody wọn kàn wúkọ́ àgbín sínú ni gbogbo wọn ń gbin ṣùgbọ́n tí irú wa ẹ bá wá sọ̀rọ̀ báyìí wọn ló ti lè sọ̀rọ̀ jù kò séyàn tí ẹ lè sọ̀rọ̀ sí àbòsí náà nìkan ó kó fún lọ́ọ̀yà Fálànà barista Fálànà àbí kí lè ká pè wọ́n gan ní ìgbà ọ̀rọ̀ Tani Ọlọ́run ó ní tí barista Fálànà ò bá fẹ́ jẹgba kó lọ fọwọ́ ọmọ ẹ̀ kó tọwọ́ ọmọ ẹ̀ bọ̀ṣọ̀ tó bá tún gbọ́ pum lẹ́nu ẹ̀ dádì mi ọkùnlédè Èkìtì barista Fálànà wàláì dádì mi wọ̀ṣin. ẹ jọ irú àṣírí wo ni gbogbo yín ní Sanwó-Olú àti Mufti nílẹ̀ Yorùbá tó wá gùn yín gàràgàrà ó wá mú yín báyìí á gba yín báyìí á wọ yín lẹ̀ tuurutu á mú aṣọ yìí yín á mú ìpì á fàyà pẹrẹgẹdẹ gbogbo yín dẹ̀ ká gọ́gọ́ lábẹ́ wọn nǹkan ṣe ṣùgbọ́n àwa ọmọ lábẹ́ yín àwa ò ní gbà tẹ́yìn tó ẹ̀wọ̀n wájú bá gbà torí jẹkújẹ tẹ́ ti ṣe ìwà ìdẹ̀tí tẹ́ ti wù tó ti gbọ̀rọ̀ lẹ́nu yín àwa irú àwa báyìí àwa ò ní fẹnu bò bẹ́ẹ̀ ni Mufti o ò tí ì gbọ́ ìtàn ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ wá jẹ páànù ìyà ẹ̀yin èèyàn kí ló fa ẹjọ́ rédèrèdè torí Lágbàjì
àti Genesis wọ́n pàdé nínú occasion wọ́n dẹ̀ bára wọn sọ̀rọ̀ Lágbàjì bá wá kọrin Kristẹni ṣé Genesis ò kí kọrin mùsùlùmí ni àbí kò ṣe Wàsíù ní Genesis ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àbí kí lorúkọ muslim ẹ̀ bí ó tiẹ̀ jẹ́ orúkọ mùsùlùmí tẹ́lẹ̀ wọ́n jọ pàdé ṣe bí àdúrà náà jọ ṣe Kristẹni ó ṣàdúrà mùsùlùmí ṣàmì mùsùlùmí take over ó ṣàdúrà Kristẹni ṣàmì ibo logun wà bẹ́ẹ̀ kí ni wèrè mo sì dúpẹ́ lọ́wọ́ Lágbàjì tó ń sọ wípé ṣé nítorí dẹ̀ ti wá pàdé tó ti jẹ́ Kristẹni tó ń jẹ́ Kristẹni tó ṣàpọ́nlé òun kóun kúkú wá kóun fà á láṣọ ya ṣé kó máa faṣọ ara wọn ya kó máa jà ń bẹ̀ ni alẹ́ yín ẹlẹ́sìn mùsùlùmí ẹbí kámi dáhùn kò dẹ́ ṣe gbogbo yín o ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ máa ń ṣe rádaràda yẹ ẹ̀ níṣẹ́ kò síṣẹ́ lọ́wọ́ yín kò sí ìkọ̀kan mo believe pé kò sí ìkọ̀kan tó wà important nínú life yín tẹ́ ẹ̀ forí rò tẹ́ máa ń ṣẹ́nà energy sí òun ló ṣe jẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ ìdẹ̀tí tí ò lórí tí ò nídìí òun lẹ máa haramọ̀ tẹ́ máa jókòó tẹ́ bá ṣàti gbé fóònù tẹ́ bẹ̀rẹ̀ wèrè à ń sọ wípé ẹ jẹ́ ká gbẹ ìfẹ́ láàyè ìwà ẹ̀sìn ìkanra ẹ̀sìn láìgbọ́yé ẹ̀sìn òun lẹ ṣe títí tẹ́ mú gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ dàrú tó kan gógógó tẹ́ kẹ̀yìn gbogbo wa tẹ́ kẹ̀yìn wa síra wa nítorí ẹ̀sìn tẹ́ ẹ̀ mú kọ́kọ́ ẹ̀sìn tí ò gbé ìwà àtẹ̀mí lọ síjọba ọ̀run àbótí réyàn kan tó kú rí sórí inú Kùránì tó ń béèrè lọ́wọ́ èèyàn pé tó bá ti dọ́run wọn á bí ẹ̀sìn wo ló ṣe láyé òun náà ló máa fi rálì jẹ́ náà wọ̀ àbótí rí nínú Bíbélì tó sọ pé tó bá ti di ọjọ́ àlìkíyámọ̀ wọn á béèrè pé ẹ̀sìn wo ló ṣe lọ́run nígbà tó wà láyé ó ló máa fi rọrùn wọ̀ kí wá ní wèrè kí ni wèrè anyway mo sọ yìí mo dúró ná má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel mi o bẹ́ẹ̀ ni tó bá ti bá wa subscribe gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe ẹ ṣeun gan ni má gbàgbé láti drop comment ẹ ebi ò wá jẹ́jẹ́ ìsìn o mò ń sọ wípé ẹ jẹ́ a fi ìfẹ́ bára wa lò ẹ jẹ́ a gba ìfẹ́ láàyè ní ilẹ̀ Yorùbá mo wíire àbí mi wíire wàláì mo wíire drop your comment má gbàgbé láti bá mi thumb up má sì gbàgbé láti bá mi like thumb up like tó bá wá dọ́dọ̀ ẹ bá mi share kó lọ fà ire o.